Sinimá eléyìí tún gbẹnu tán o látọwọ́ Yetunde Barnabas. Ẹ ṣì mọ̀ pé ọmọ ọlọ́pọlọ pípé ni arábìnrin. Gbogbo sinimá tó bá ti gbé jáde confam ni o. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Ẹ má gbàgbé tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ bá wa tẹ subscription bell kẹ́ notification button so that ká lè máa gbádùn ara wa tí a bá ti ń ju àwọn sinimá bí eléyìí. Gẹ́gẹ́ bí mo ti sọ, Yetunde Barnabas ló tún gbé sinimá tuntun jáde o. Kí lórúkọ eléyìí tó fún wa ní ọ̀tẹ̀ yìí? Ìjà wúrà ni o. Ìjà wúrà ni sinimá eléyìí gbẹnu tán o. Ó gbẹnu tán. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kíkẹ́ ni arábìnrin. Gbogbo sinimá tó bá ti direct tàbí tó jẹ́ pé látọ̀dọ̀ ẹ̀ ló ti wá bẹ́ẹ̀ ni àwọn sinimá yìí máa ń mú ọpọlọ lọ́wọ́. Sinimá eléyìí tún ó gbẹnu tán. Àwọn òṣèré ńláńlá ló lò nínú sinimá Ìjà wúrà yìí, látòrí bíi Kelvin Ikeduba, bẹ́ẹ̀ ni o, bàbá ń bẹ níbẹ̀. Wọ́n wà níbẹ̀. Itele icon kò gbẹ́yìn o. Yetunde gangan fúnra rẹ̀ òun náà wà níbẹ̀. Màmá Péjú Ògúnmọ́lá àwọn náà gbẹ́yìn nínú sinimá yìí. Bẹ́ẹ̀ ni sinimá ilé ìgbẹnu tán. Tẹ́ bá fẹ́ wo sinimá yìí gẹ́gẹ́ mo ti sọ, ẹ lọ sórí YouTube. Tẹ́ bá ti dórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Yetunde Barnabas TV. Ó máa gbé jáde o. Ẹ search fún Ìjà wúrà lórí Yetunde Barnabas TV. Ẹ jẹ́ kájọ wo kájọ digest ẹ̀. Wúrà ló máa wá fa wàhálà nínú sinimá yìí o. Nígbà tí àwọn kan rí kànga tán gbẹ́ kànga sí Péjú Ògúnmọ́lá gbé kànga fún wọn láti gbẹ́, ṣùgbọ́n níbi tó ti ń gbẹ́ kànga aláìmọ̀kan làwọn o. Àṣé góòdù náà ń kó jáde táwọn rò pé bóyá yẹ̀pẹ̀ ni. Bọ̀dá Kelvin kọjá gẹ́gẹ́ bí ọmọ ọ̀tá tó wà lábúlé. Àwọn rí gold, wọ́n dọ́gbọ́n divert attention àwọn tó wà ń bẹ̀, wọ́n divert wọn kúrò, wọ́n kó wọn lọ ṣe fàájì. Ẹ̀gbọ́n mú gold ó di lọ títà, ó tà sí 7 million. Tunde Barnabas ìyẹn náà ti ẹ̀rí bó ṣe ń lọ, ó wò pé ọbẹ̀ lélẹ́yìí, ó gbá ti Kelvin. Wọ́n jọ pàdé àpòpọ̀ láti bẹ̀rẹ̀ sí ní wà wúrà. Itele icon gẹ́gẹ́ bí babaláwo ìlú, wọ́n máa wọn wọlé. Àwọn bẹ̀rẹ̀ sí ní kégbèrò káàkiri ìlú látàrí wípé kán lè ní àǹfààní láti ṣe kíni, láti wá gold tó fẹ́ wà. Sinimá yìí bó ṣe wá ń lọ ìkílẹ̀ tí ẹ̀ wá rò gan-an o. Ṣé àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò wá ti ní dàrú tó rà ti rí tán ti ń fìbọn léra wọn káàkiri torí inú wọn ò kò síra wọn. Kelvin ò trust Yetunde ò trust Itele. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹjọ́ tàwa náà fẹ́ finú tán. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kán gbé wúrà sínú sàárè. Àti wá gbé wúrà sínú sàárè o. Yetunde rè òun ti ki wúrà mọ́lẹ̀. Ó di fẹ̀fẹ̀fẹ̀ bóyá àláwà ni bóyá ojú àlè ni. Ẹ wò ó nínú sinimá yìí apá kejì ẹ̀ báwo ló ṣe máa rí náà. Ẹ ti mọ̀ pé gbogbo sinimá tí Yetunde bá ti ṣe tàbí tó bá ti produce, ẹ ti mọ̀ pé one in town. Tẹ́ ẹ bá sì wò gẹ́gẹ́ mo ti sọ, ẹ lọ sórí YouTube Yetunde Barnabas TV, ìbẹ̀lẹ̀ ti máa rí wò. Ẹ jẹ́ kájọ wo kájọ digest kájọ wá sọ̀rọ̀ lé lórí kí lẹ́yìn gangan rí sí sinimá yìí. Àwọn wo lẹ gbé fún? Ọpọlọ ni o, ṣoríṣe ikọ̀. Àwọn tó direct ẹ̀ ṣe ń rí direct nínú sinimá yìí. Ẹ wò ó, ẹ jẹ́ ká pàdé ní apá kejì sinimá yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó lélẹ́yìí tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn, ẹ má gbàgbé ẹ bá wa subscribe sí channel wa, ẹ tẹ notification bell so that gbogbo gbàtà bá ti mú àwọn review sinimá bí eléyìí wájú máa gbádùn ara wa àtàwọn informations tó tún make sense tó máa ń káàkiri àgbáláyé tá máa ń jù sórí àwọn ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀. Kò sí anybody tó fẹ́ gbọ́n pé kó wa máa kọjá díẹ̀. Dans la vie, ó sínú kòtò òun. Ọmọ láyé. Wà fún sọ́wọ́. Ṣé o mọ̀ pé kí ológìnní tó kó nídìí àgùntàn wàrà ló ń gbọ́? Wọ́n fẹ́ jèrè fúnra. Níbi tí èmi àti àbàtì wà. Ọmọ láyà o. People divided by